ó ti yé. naam. tọ́pìkì ìtọ́kọ́ fún mi nù. alákọ̀ọ́kọ́ nù. tọ́ ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni pé ní social media gẹ́gẹ́ bí pé atáyésí ò sí mídíà àwa tá à ń bẹ mídíà ni ntaba rí mídíà tó kù díẹ̀ káàtó á fi tó mọ̀ lánàá létí ọkùnrin kan ọ̀sọ̀tàn àbí ọ̀pìtàn ni wọ́n ń kó kọ́ rẹ̀ òun náà ń bẹ ní mídíà ni wọ́n á sọ oríṣiríṣi ọ̀rọ̀ táyésí ó ti gbá ó tàwo ń sà ń sọ oríṣiríṣiríṣiríṣi àmọ́ ní tí àfiwájú tó yín létí tẹ́lẹ̀ ni pé bá a bá sọ fún yín bẹ́ẹ̀ bá tún sọ̀rọ̀ lórí ẹ̀ bàbá ibi tọ́lọ́hún níta òfin kú dé pẹ̀lú yín lónìí ẹ tún máa promote ẹ̀ tó láyé òfẹ́ gbọ́. mo ti rí i. ẹ ti rí i. ọmọ yìí ló gbé wá fún mi. ọ̀rọ̀ parí èmi ni mo ti bẹ̀ tẹ́lẹ̀. èyí ti ń ṣe mídíà yìí. èmi ni mo ti bẹ̀ tẹ́lẹ̀. ó gbé wá fún mi lánàá. ó ti gbé wá ẹrọkùnrin o. mo rí i. ẹ bá ń kàn mọ́ sí bàbá ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ bá ń kàn mọ́ sí. mo rí i. ẹ ti rí i. kíni kan ń sọ tán. kíni kan sọ tán. ó ní wá fún un lóye tán. tó wí nù bẹ́ẹ̀ mi ti rí inú o. kọ́ máa ń tán kankan. rárá. ọ̀ya òpè ní ayé tálùkì yàmà ni. kọ́ máa ìtàn kankan. tọ́ba yẹ pẹ́rú èyí wọn ni wọ́n bá gbé tán lẹ̀ Yorùbá mú kí wọ́n máa tọ̀ tán lẹ̀ Yorùbá a jẹ́ pé ò sí tàn gidi mọ́. ọ̀rọ̀ parí. ọgbọ́ kò sí tàn gidi lẹ̀. èyàn lòun ka tíra ṣé àdámà ni ṣé àdámà ń bó ló ti ka tíra ṣé àdámù kó mú tíra jáde kọ́ka. Allahu Akbar. mo gbọ́ lánàá èmi sọ fáwọn ọmọ pé mo lélẹ̀ yí ẹsẹ̀ ní táwọn máa fún lésì. èmi ni mo ti sọ fún. ọ̀rọ̀ tí èyí sọ ìtàlẹ́ máa sọ. Allahu Akbar. èyàn lòun ka tíra ṣé àdámà. mo gbọ́ báyìí tó ń pé inú tíra àbá ṣé àdámà ní Ìlọrin ilẹ̀ Yorùbá ni ka tíra àwọn jáde ká gbọ́. tọ́ba yẹ kó bá rí tíra kàtọ́ wá rí itú àwọn abẹ́ ìrọ̀wọ́ rẹ pé ńgbà tó ọmọ eléyìí eré ibú olótún wá bọ́ débi tó ń lọ lè bá wọn jẹ olóńgbò. ọgbọ́ àgbọ́yé bàbá. ìtàbínú pé ńgbà ọmọ arú odidi tíra ṣé àdámù yìí tó sì lè ka eré ibú olótún wá bọ́ tó tún lè bá wọn jẹ bọ́. ẹ wo irọ́ tí ó dá. irọ́ nípa èmi jẹ́ ní bọ́ láti rí tẹ́lẹ̀. irọ́ burú mọ́ ká èmi kàn rẹ̀ rìn. irọ́ nípa. ọkùnrin sì ń parọ́ èmi ń sọ wípé Ìlọrin ẹ ṣe ilẹ̀ Yorùbá ilẹ̀ yẹn ò kí ń ṣe ilẹ̀ Yorùbá Yorùbá ń bẹ ńlọrin a sì ń sọ Yorùbá ẹni tó ń wí mọ́ máa. ẹ mọ̀ bàbá programu tẹ́ ó ti wá ṣe programu ńlọrin rí àwọn gbé máa ń gbá tí ó wà lọrin lọ́sọ̀ọ̀sẹ̀ ọjọ́ kí ni máa ṣe àná láti Abdulatif ọjọ́ Tuesday ni máa ṣe torí rẹ̀ wọ́n ti iléeṣẹ́ rédíò kan torí tiẹ̀ náà fi iléeṣẹ́ rédíò kan torí ẹ̀wọ̀n etí nígbà tí ń pa ìtàkìtàn àwọn àtàn tí ò yé tí ò mọ nǹkan kan. òun lè fi tó ẹpọ́dọ̀ rẹ̀ nìkan ṣẹ́kù sí. mo fẹ́ ẹpọ́dọ̀ eléyìí bá ẹni wọ́n torí ẹ̀ ti iléeṣẹ́ rédíò. kọ́ọ̀sì mi wọ́n yẹ ìtàn rẹ̀ wọ́n gbé làákàyè rẹ̀ wò wọ́n rí pé gbogbo làákàyè rẹ̀ wọ́n ní kò káhá kò kún ọmọdé ní rọ́ọ̀bù wọ́n yí ọpọlọ wò wọ́n rí pé ọpọlọ rẹ̀ wọ́n ní kò ju tọ̀dọ̀ àgùntàn lọ. wọ́n ní ìwọ yóò ṣẹni tó lè máa pọ́ sọ ìtàn ká pẹ̀lú ẹ̀ látún wá fún ní oyè látún wá jáwé lé lérí pé òun lọ́mọ tán sọ. ọgbọ́n so èyí wòye sẹni tí èèyàn lè máa tó lè máa dá lóhùn kódà bó tún sọ nǹkan mi lọ́la a gbọ́dọ̀ èmi sọ fáwọn ọmọ pé ẹ má gbé kinní rẹ̀ wádọ̀ mi má ó ti yé òun tún wá rèé dé wá tún wá sọ fún ọ dáadáa kó lè bá a mọ̀ yí pé mo mọ̀ á ó ti yé lẹ́ni à ń sọ yìí ebi àní máa wá sọ kinní wá ti máa pẹ́ kí n sọ̀rọ̀ pé èsè Allahu Akbar wá ti máa pẹ́ nígbà mo rí mu ni àṣẹlẹ̀ ilẹ̀ ń pè pé ń sọ ìtàn wọn fún ni wọ́n jáwé lé lérí wọ́n fún láwọ̀dù fún òun lọ́mọ ìtàn sọ jù láyé èèbó kan wà gbọ́dọ̀ fún láwọ̀dù tọ́bajẹ́ èèbó ni torí kí èèbó tó lè fún yàrá láwọ̀dù kan yóò níbi tí yóò níbi tí kọ́dúrú rò dé ọwọ́ ti àwọ̀dù yìí. ọ̀dà òun tí wọ́n ń wí yìí tó lòun ń sọ ìtàn ilẹ̀ Yorùbá kóun lòun má tàn gbogbo ilẹ̀ Yorùbá sọ òun lòun sì ń sọ yìí kọ́ kóun náà wá jáde yìí kọ́ ọmọ Yorùbá lòun Fílàní ni ọ̀họ́ bónú o. kí mo pé Fílàní lòun ìpìlẹ̀ rẹ̀ Fílàní ìpìlẹ̀ rẹ̀ kì í ṣe ìpìlẹ̀ Yorùbá. Masha Allah. lẹ́yìn tó lòun ọ̀sọ̀tàn òun sọ̀tàn
kìí ṣe ìpìlẹ̀ Yorùbá ìpìlẹ̀ Fúlàní nípìlẹ̀ Masha Allah. àwọn ará rẹ̀ ní Abdullahi ibn Fodio tí ń jábúrò Usman ibn Fodio ibi àwọn ti sàn wánu lẹ́yìn tí ń sọ̀tàn yìí. La ilaha illallah. kó dìbọn gẹ̀ kọjá de kọ́sọ́. sọ pé ó kò rí bẹ́ẹ̀ sọ pé èsè Fúlàní. ó padà di Yorùbá ni ara ń tà ń sọ náà nù pé ńgbà tó padà pẹ́ lára ara Yorùbá ló di Yorùbá. Allahu Akbar. ọmọ òun náà kọ́ wá di ìbọn mọ̀tàn bó bá yẹ pé lóòótọ́ lọ́ba mọ ìtàn tó sì gbóye lóòótọ́ gbọ́dọ̀ mọ̀ yí pé ìran àwọn èsè Yorùbá. Allah ó níbi táwọn ti wá. ó níbi wọn ti wá. Karamakumul karim. sẹ́rù ẹ̀ ni Yorùbá wa gbé àwọn gbé tàn lọ́wọ́ kan bá wọn sọ ìtàn ó ti yé so inú tí wọ́n sì ń pè ní wípé ká tó lè gba rìwáyà nínú àwọn ṣurutu qabuli rìwáyà ká tó lè gba rìwáyà lọ́wọ́ yẹn òun tọ̀ òun náà gbọ́dọ̀ jẹ́ni tí yóò wà munsif albulugu yóò ti bàlágà wàlẹ̀ akilu yóò sì ń làákàyè tí wọ́n fi sẹ́ nǹkan ẹni tí ń sọ ìtàn tí ó sọ tán yìí pé Fúlàní làwọn bí àwọn tí ń bọ̀ wárì àwọn lọ́wọ́ jáde wọn fúngbà náà òun ṣe wọn sọ̀tàn lọ́rin ìyá ń pé Ìlọrin èsì ilẹ̀ Yorùbá onílẹ̀ Yorùbá ni ṣé bí àwọn Fúlàní lẹ́yìn kọjá fún Fúlàní tó jẹ́ pé àwọn ni fámìlì paríparí pàgbà àbí kílẹ̀ wọn pé. paríparí pàgbà yín láti pilẹ̀. ó dákun ọ̀rọ̀ yín wọn ọ̀rọ̀ ọba ń gbọ́ mú kàṣà. mú ọ̀rọ̀ mi wá àfa ẹ fọ̀rọ̀ eléyìí wọn lẹ bọ́ bá tún bẹ́jà lọ́la ń gbé díà tó lóun ń gbé ìtàn kan wá àbó ń gbé kan wá ẹnìkan má gbà lọ́wọ́ ẹ̀ kò sí tàgídí lọ́wọ́ rẹ̀. irọ́ ni. ọba ní tàgídí lọ́wọ́ ni òun mọ̀ wípé ìran kan náà lòun àti iṣẹ́ àlímì tá à ń sọ yìí. Allahu Akbar. ó ti rí nù àbá. Akramakumul karim kò ní tán bẹ̀ láéláé ẹ rí báyìí àtàyè ṣe wù tegbòtegbò dítèsì rẹ bẹ́ńlẹ̀ bàbá ń bọ̀ láti rí tẹ́lẹ̀ ní ọtí wá tún náà sí dáre báyìí tọ́ ọ̀wí tó bá rẹ̀ dé nísìnyẹn Mọ̀lánà ọlọ́njáre yìí. níjọ́ tí ń ti ń sọ ìtàn rẹ̀ ó ti yé wa ó ní èèyàn tí ń wò lẹ́nu ìgbà tó fi fọ́tò mi sí ọmọ èèyàn tó ti wo ni. iná ní ń tẹ àgúnmu òwò ní fi ń ṣe tó bá ti gbé yín sí wọ́n fẹ́ wò pé àtàyè tẹ́ o àfáwà jákèmẹ́lì o. kó lè mú tíra ṣe àdámà tó wíwá kó mo jáde. kó wá kà á. kó wá kà fún akágbò ní ti àdámà wí. ó ti yé àwọn mùsùlùmí àbọ̀gbọ́ Naam. àfi ká ẹsẹ̀ ká jí ká má sùn ọgbọ́ àgbọ̀yé bàbá. àfi ká jí ká má sùn yàtọ̀ àwọn aláṣà. torí àwọn àdá Islam ó ti yé báwọn wọ́n fẹ́ hárọ́bà Islam àwọn ọ̀tá Islam fẹ́ kógun jà Islam. wọ́n fẹ́ kógun jà Islam ó ti yé báwọn òun ni bàbá ọba Ìlọrin sì ń sọ fún wa wípé ẹnìkan má jà ìdá o ẹnìkan má yọ̀bọ̀n o ẹnìkan má àtàkì ẹnìkan o ẹ má bẹ ẹnìkan jà o ó ti yé Ọlọ́run lẹ́ẹ̀ máa rojọ́ yín fún Ọlọ́run là ń rojọ́ fún ó ti yé torógun èyí wọ̀nyí sogun à ń yọ̀dà àdé àtàkì ẹnìkan àṣìlẹ̀ ẹnìkan lọ́nà. Masha Allah. torí Islam wà fàyè lẹ̀ fún wa bẹ́ẹ̀ wọ́n bá fẹ́ wọlé tọ̀ yín ẹ̀ gbọ́dọ̀ jí wọ́n ráyè wọlé sí yín lánàá Islam wa ń wí àmọ́ gbogbo tí ń jẹ́ mùsùlùmí ká máa fi sínú àdúrà waradallahu alladhina kafaru bi ghayzihim àfilẹ̀ láti gbà tó ti bẹ̀rẹ̀ àfilẹ̀ njọ́ kan lam yanalu khayran wọn gbọ́dọ̀ bá orí bọ̀ wa kafallahu lil mu'minina al-qitala Ọlọ́run náà tó lẹ́ni tí ó máa bá wa jà wa kana Allahu qawiyyan aziza gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí ló jẹ́ àṣàdúrà fún bàbá ń Bariga ó ti pa àṣàdúrà fún jóni. bẹ́ẹ̀ni bàbá ó ṣiṣẹ́ gbìyànjú. bàbá ń Bariga máa dra ikú pọ̀. ó gbìyànjú. gbogbo àwọn tí wọ́n ń jẹ́ ògo Ìlọrin wọ́n máa gbìyànjú púpọ̀. gbìyànjú. kọ́lọ́mọ́sá àwọn kún wọn lọ́wọ́. Allahumma amin. wala Muhammadu Rasulullah. Naam. Àlùfáà kan ẹrú Ọlọ́run ó mú ìbéèrè kan wá.